gbogbo ayé ilé ta Ọlọ́run la wà yìí tí àwọn ọlọ́pàá kan tá a mọ̀ bí ọlọ́pàá ni wọ́n bí ọlọ́pàá kọ́ wọ́n gbé mọ́tò wá mọ́tò náà kò ní plate number so ilé ta Ọlọ́run la wà yìí bí ọ̀rọ̀ náà ṣe yanjú tán òun ni anikasare ṣe fọ́nrán yìí kí gbogbo èèyàn lè bá a rí kí ta Ọlọ́run tó wá sọ̀rọ̀ adúpẹ́ lọ́wọ́ commissioner of police Ọ̀yọ́ state commissioner of police Kwara state àti governor Ọ̀yọ́ state governor wa Ọ̀yọ́ state governor Ṣèyí Mákindé a sì tún wá dúpẹ́ lọ́wọ́ Olúbàdàn bàbá wa Olúbàdàn. àwọn ni wọn ò jẹ́ kí ilẹ̀ Ìbàdàn ó laná lónìí ilẹ̀ Ìbàdàn ò bá ti gbiná pàápàá jùlọ pẹ́ wá pàtàkì ó wá lọ sọ́dọ̀ olóyè Sunday Igboho. Igboho irú ẹkùn kò sí olóyè Sunday Igboho ni arúgbó àwọn ọmọ Yorùbá káàkiri àgbáláyé náà sáré pé olóyè Sunday Igboho nígbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ tá a ti go live kò pẹ́ sígbà náà tó olóyè Sunday Igboho débí bó olóyè Sunday Igboho ló wá bá wa yanjú ẹ̀ ti pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn commissioner of police àti àwọn bàbá wa nílẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn àgbàlagbà àti àwọn agbófinró gbogbo yín adúpẹ́ lọ́wọ́ yín o adúpẹ́ gidigidi lọ́wọ́ yín Victory gbogbo Ìbàdàn bá ti lónìí torí àwọn yẹn pọ̀ bí àwọn ẹsẹ̀ lọ ni èrò pọ̀ bí omi tẹ́lẹ̀ ni so adúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn adúpẹ́ èrò pọ̀ bí gan gbogbo àwọn ẹsẹ̀ ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni ṣùgbọ́n ẹ jẹ́ kí Ọlọ́run náà kó bá yín sọ̀rọ̀ kan àbí méjì. gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ yín o wọ́n tún ti fẹ́ láàárọ̀ yìí ni mo rí wọn o ni mo wọlé mi wọ́n fẹ́ wá jí mi gbé ń jọ sí wọ́n ti kì mí mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn èèyàn mi o ọ̀pọ̀ ẹ̀mí pàtàkì olùsọ̀dọ̀ commissioner of police Kwara state commissioner of police Ọ̀yọ́ state bàbá wa Olúbàdàn kábíyèsí adúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo ẹ̀yọ́ ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáyé tá a pè tẹ́ gbọ́dọ̀ náà tẹ́ sáré ta gidi adúpẹ́ lọ́wọ́ yín o ọ̀pọ̀ ẹ̀mí pàtàkì olùsọ̀dọ̀ gómìnà Ṣèyí Mákindé èyí tó wá dúró lórí gbogbo ẹ̀ ní olóyè Igboho. Igboho. olóyè Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú ọmọ ọkọ Yorùbá bẹ́ẹ̀ ni ti máa ń ṣe bẹ́ẹ̀ ló tún ṣe gbogbo ẹ̀yin yín fẹ́ lubú géètì eléyìí ò sọ̀rọ̀ ẹ̀ ó tún ṣe bẹ́ẹ̀ fún tààlọ́ láàárọ̀ yìí olóyè Igboho. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o mo bá ti gbé mi lọ. adúpẹ́ lọ́wọ́ ìjọba o adúpẹ́ lọ́wọ́ ìjọba. níbo ni wọ́n sọ pé àwọn ti wá. agídí wèrè tó mú yẹn ó máa lò dáadáa olùfọ́fún ẹ̀dàn ẹ lo gbogbo agídí wèrè tẹ́ ẹ fẹ́ mọ́ lò yẹn ẹ wá lò ọ̀yá lo agídí yẹn tó fẹ́ lò yẹn náà. Drop that phone! Drop that phone, you're mad! Drop what? Drop the phone! Drop what? Gbogbo tó ti wà ní báwo ọlọ́pàá ti filẹ̀ lélẹ́yìí o ìyẹn kò ṣe ẹwẹsẹ̀ rẹ ojú rẹ̀ ìyẹn kò tí ṣe pọ̀ dán o àwọn ọlọ́pàá lélẹ́yìí o tó mọ̀ lẹ́nu kan ló pa o àwọn báwọn ọlọ́pàá ti filẹ̀ rẹ o kò tí kù tán o wọ́n ọlọ́pàá ti filẹ̀ rẹ kò kú rárá àwọn ọlọ́pàá yẹn rẹ wọ́n ni wọ́n fìdí àwọn ni wọ́n fìdí ọ̀rọ̀ ọkùnrin kọ́ You have just committed an offense for invading someone's house without any invitation. You didn't invite him. You didn't ask him to come. There is no proper approach to arrest him. You just invaded his house. Then you are now claiming someone blocked your road. How do you expect us to let you to go? So let everyone be here. Kosiwala. Awambi, we dey here. Sọ́lọ́pàá lélẹ̀ bandit ni òkè ọlọ́pàá ojú ẹ̀ bandit ni o ọlọ́pàá ló pe rẹ̀ bandit ni gbogbo wọn yìnbọn owó ẹ̀ ò ní ṣoríire tó bá yìnbọn yẹn ò ní ṣoríire.